yá mo kí gbogbo igi tó ń wò mí nílé lóko lẹ́yìn òde ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ ọdún bí mo gbàládùra fún gbogbo igi tó ń wò mí pé wàhálà ó tóbi ó kéré kò mà ní yà lọ́dẹ̀dẹ̀ yín ìdààmú ó kéré ó tóbi kò mà ní fọ̀dẹ̀dẹ̀ yín ṣe gbogbo lágbára Èdùmàrè wọ́n jáde wọn ò wọlé mọ́ kò mà ní jẹ́ ìpín ẹnì kankan gbogbo igi tó ń wò mí lágbára Èdùmàrè. Lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Yẹ́misí Òbé yìí òun náà la ṣe wà o. Ẹ wá gbọ́ nǹkan tí wòlíì yìí sọ. Èmi ò mọ nǹkan tí wòlíì yìí gbà lérò. Mi ò mọ nǹkan tó wà lọ́kàn ẹ̀ tó fi sọ irú ọ̀rọ̀ tí ó sọ yìí. But gbogbo ojú tó ń wò mí, mo mọ̀ wípé ọlọ́gbọ́n ni yín, olóye ni yín, onílàákàyè ni yín. Ẹ̀yin ò kì í máa ń fi igbá kan bọ̀kan nínú. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ gbọ́ analysis wòlíì yìí tó sọ lórí ọ̀rọ̀ Olúalọ́ versus Ìyábọ̀ tó jẹ́ ìyàwó ẹ̀. Nígbà tí màá yìí sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ yìí kọ́kọ́ ṣe mí bákan, but at the end of ọ̀rọ̀ yìí, ẹ má jẹ́ kó dàbẹ̀ ní pé bóyá ẹnu mi lẹ ti máa gbọ́. Tẹ́ ẹ bá gbọ́, tẹ́ ẹ digest ẹ̀, bóyá èrò ọkàn tèmi àti yín bóyá ó máa dọ́gba, èmi ò lè sọ. But èrò ọkàn mi àti yín dọ́gba o, kò dọ́gba o. Mo fẹ́ kẹ́ ẹ fi èrò ọkàn ti yín hàn lábẹ́ comment section. Ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ tí wòlíì yìí sọ against Ìyábọ̀ ìyàwó Olúalọ́ àti Olúalọ́ fúnra rẹ̀ àti àwọn fámìlì Ìyábọ̀ Òbé. Wòlíì yìí sọ̀rọ̀ against àwọn fámìlì Ìyábọ̀. Kó má dàbí pé bóyá ẹnu mi lẹ ti máa gbọ́. Mo fẹ́ kẹ́ ẹ wá fetí ara yín gbọ́ bí wòlíì yìí ṣe sọ. Mo fẹ́ kẹ́ ẹ báralẹ̀, kẹ́ ẹ tẹ́tí, kẹ́ ẹ gbọ́ dáadáa. Kẹ́ ẹ wá give comment, kẹ́ ẹ wá fi èrò ọkàn ti yín hàn lábẹ́ comment section. Ṣé nǹkan tí wòlíì yìí sọ, ṣé nǹkan tó mọ́gbọ́n wá ni? Àbọ̀rọ̀ àpọ̀dà ni? Àbọ̀rọ̀ òpònú ni? Àbọ̀rọ̀ ẹni tí ò ní làákàyè ni? Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti gbọ́ tán, fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sí Ẹlẹ́yẹlé Global TV, ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV kájọ máa jẹ gbádùn ètò yìí lọ. Ẹ wá gbọ́, mo fẹ́ kẹ́ ẹ báralẹ̀, kẹ́ ẹ gbọ́ o. Ó yá, ẹ máa bá mi ká lọ. Ìyábọ̀ Òbé náà ni mo fẹ́ sọ̀rọ̀ lórí bó ti ń gbọ́ gbogbo awuyewuye lọ́tún lọ́sìn àwọn blogger oríṣiríṣi àti brother Rotimi Daniel. Well done everybody. Oníkálukú ti mú ìmọ̀ràn wá, oníkálukú ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ ọpọlọ káàkiri lọ́tún lọ́sìn mú kí gbogbo wa ṣe. Wọ́n bá ìyá tó bí Yẹ́misí Òbé sọ̀rọ̀ tó ṣe gbajúmọ̀ láìpẹ́ yìí. Wọ́n ní pé ó ronú torí ọmọ ẹ̀ lọ́wọ́ àti tàràbí àmọ́ máa ṣe náà. Tàràbí àmọ́ máa ṣe ẹ̀. Wọ́n gbogbo ibi tẹ́mi ń lọ́kọ́ nìyẹn. Èmi ìkọ́jú mú kàfẹ́ jẹ́ ká wò ní gbogbo àwa blogger. Gbogbo àwa ká support ọ̀rọ̀ yìí àti pàápàá jùlọ brother Rotimi Daniel. Èmi ní ọ̀rọ̀ bá sọ. Ẹjọ́ tẹ́ bá lè gbọ́ tèmi o. Gbogbo wa ò lè sùn ká kọ́ ní síbi kan náà ẹ má bínú. Lóòótọ́ ni. Iṣẹ́ ńlá lè ṣe brother Rotimi Daniel but tó bá jẹ́ mi nìyí ẹjọ́ kéṣì ẹ̀. Ṣẹ́gun. Gbogbo àwa blogger gbogbo àwa dáadáa sí kéṣì tó bá jẹ́ mi ní ẹjọ́ pẹ̀. Kò wọ́n tiẹ̀. Ṣé mo rí sí? Kò wọ́n tiẹ̀. Ẹ lọ drop ẹ bàbá ẹ drop ẹ. Listen to me to my own point of view. A lè jọ sùn ká kọ́ ní síbi kan náà ẹ má bínú. Ẹ lọ drop ẹ. Ìdí tí mo fi ní kẹ́ drop ẹ ni pé ọwọ́ tó ní géètì kankan ó ń rìn wọn ni kò jáwọ́ jẹ wọ́n ì ṣe tán. Ẹ̀yin gọ́gọ́lẹ́ gbígbé ẹ̀yin gọ́gọ́lẹ́ ṣá ń síwájú lẹ̀ ń gbáwájú lẹ̀ ń gbẹ̀yìn àtọwọ́ blọ́gà tó ṣá ń gbé gbósùgbà adẹ́lómi fi ń káṣà adẹ́lómi fi ń ṣe oríṣiríṣi. Bí àwọn Rotimi Daniel àtàwọn tó ń dá sí àwọn olólùfẹ́ àwọn èèyàn gidi lágbàáyé àwọn ọlọ́pọ̀lọ́ àwọn wòlíì àwọn blọ́gà gbogbo everybody ẹ drop ẹ kò wọ́ọ̀tì ẹ̀ náà. Èyí ni mo fi ní kò wọ́ọ̀tì ẹ̀ ní pé ṣé ní bí ìyá tó bí Yẹ́misí Òbé bó ṣe ń là mẹ́sì tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àbúrò ẹ̀ ṣe pariwo síta tá a rí ẹgbẹ́ fèsì jáde tá a rí. Òótọ́ ló sọ. Ẹ̀gbọ́n tó jẹ́ ẹ̀gbọ́n Yẹ́misí Òbé ní àkọ́kọ́ ní bàbá ẹ̀ bí. Ẹ̀jẹ̀ kan náà ṣe fídíò kan come out náà. Àwọn àbúrò bàbá tó bí Yẹ́misí Òbé bí bàbá ẹ̀ ó dàbí bàbá ẹ̀ ti ṣàlẹ̀ ṣe àkọ́dí jù mí mọ̀. So àbúrò bàbá yẹ ọ̀ family bàbá ẹ̀ ṣe fídíò ẹ̀ come out. Ṣe fídíò lè mi ṣe tí mo come out fídíò ní brother Rotimi Daniel ṣe tó come out àwọn wòlíì kankan àtàwọn blogger kankan. Ẹ ṣe fídíò náà ẹ jẹ́ ká mọ̀ lóòótọ́ ẹ̀yin gẹ́gẹ́ jà onígbàdùn bá kọ́kọ́ gbé ẹ̀yin lẹ́ẹ̀ kọ́kọ́ gbé ẹ bá tó wá gbé báyìí tẹ́ tó bó ṣe yẹ kẹ́ tó tẹ́ rìnrìn tó yẹ kẹ́ rìn tẹ́ lọ bí tó yẹ kẹ́ rìn sí ọmọ yẹn àti jáde náà.
Ṣé wọ́n? Ilé ẹ má bínú wa mọ̀ ń jẹ. Good. Ṣé irú èmi? Ẹ̀sà irú èmi. Bí o ṣe jẹ́ wòlíì. Irú mi dájẹ́ pé bí ẹ̀gbọ́n mi ni Yẹ́misí Òbí. Tàbí àbúrò mi ni Yẹ́misí Òbí. Ẹ̀wọ̀n ẹja kó lórí ẹ̀. Ọ̀rẹ́ yẹn ń rùn kó dẹ̀ múnú bí mi. Ẹja kó lórí ẹ̀. Oh God. Ẹja kó lórí ẹ̀. Yẹ́misí Brother Rotimi Daniel, you are doing a wonderful job. But then you watch it. Well, Jerry, go watch it. My own go watch it. So, if you go pay Prophet Samuel Alo, who can be a way away, Pama to me, or I'm a bad come and check on my move over to worship become. Got a very lady and the boat, Kumulati, every people who watch it, they just all like that. Because some people go from I want to do that for Lori Tana, do some Emma, that for Lori Tana, or no, my that for me. What's up, baby? Ọlọ́ àṣekínì. Ọlọ́ àwọn fámìlì sọ́jà ní Yẹ́misí Òbí sáà ní fámìlì. Gbàdúrà ti ní ọlọ́ọ̀ máa jà fún wọn. Ẹ̀fílẹ̀ fún ọ fámìlì ẹ̀. Ẹ̀fílẹ̀ fún ọ fámìlì ẹ̀. Lórí bẹ́ẹ̀ ṣe ń pọ́wọ́ díẹ̀, gbogbo bá fídíò yín yẹ, kẹ́nìkan ti ẹ̀pọ́ táǹjọ kan ní èmi ní ẹ̀pọ́n Yẹ́misí Òbí. Bí o ṣe ṣe fídíò ká gbóhùn ẹ̀ live and direct. Evidence. Báyìí òótọ́ nìkan tí màá mú sọ òkan ní báyìí àbí kíkọ́ gbọ́ dábẹ́ èmi ní àbúrò Yẹ́misí Òbí báyìí òótọ́ nìkan tí màá mú sọ wa máa rí wọ́n kíní kan àbí kẹ́nìkan gbọ́ dábẹ́ bí èmi ní àbúrò bàbá Yẹ́misí Òbí tó kù fún wọn bàbá báyìí ní òótọ́ ní kíní kan sọ àárín gbogbo yẹ ìyá ẹ̀ nìkan àgbóhùn ẹ̀ tó mọ nǹkan tí mo gbé dá ọjọ́ ní ṣù fámìlì nìkan ló máa ẹ̀ ṣètò ẹ̀ fámìlì ẹ̀ gbé kúrò íńtánẹ̀tì ẹ̀jọ̀ ẹgbẹ́gbẹ́ ọ̀rẹ́ yẹn ti ń rìn ní wọ́n ti ń bíyàn ní kò ẹ̀kọ́ ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ sọ fún Professor Molualo where's your wife ìyàwó ẹ̀ sọ mi náà ìyàwó ń gbádùn jẹun mú pẹ̀lú ọmọ ẹjọ́ tó adáwò ẹjọ́ tó kò ní sí ẹ̀ ti get serious to me kò ti get serious ẹ bá bẹ́ẹ̀ lọ́mọ wò kò ní náà oṣù kan kẹ ẹ bá tó bá rí yín lójú ẹ wá bá lọ àwọn ẹ̀ àdá àgbọn kankan ọlọ́run ọmọ yẹn á jáde láàrin 2 weeks ẹ sà ọmọ yẹn á jáde láàrin 2 weeks kò sí ká tó sọmọ kò sí ká tó ṣe Professor Molualo good job man náà ti àwọn ọmọ yẹn àti ìyàwó yẹn níbi tó wà lálàáfíà ọlọ́ba dúró tì ó kọ́kọ́ mi ṣe ó ọmọ àjọ máa mú àwọn lálàáfíà lágbára lọ Brother Rotimi náà àti gbogbo blogger àti prophet ti dá sí ṣù man náà ti God bless you all ọlọ́run fún yín lágbára àti pa àti ọgbọ́n láti máa tẹ̀síwájú bọ́ ẹjọ́ ọjọ́ lọ òbí náà tẹ̀lé mímọ́ ẹ má bínú ẹjọ́ pé táwọn fámìlì bá ti bọ́ ta tó ti ṣáájú tó ti gba front tó ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé ẹ wá lè bá wọn dá sí ẹ lè bá wọn dá sí bọ́n nígbà táwọn fámìlì ò jáde ẹ̀gbọ́n ò jáde àbúrò ò jáde àbúrò bàbá ò jáde ẹ̀dùnkún ò jáde àkórè. mo rò pé ẹ ti gbọ́ nǹkan tí wòlíì yẹn sọ ẹ ti gbọ́ analysis wòlíì yẹn ẹ jọ gbogbo ojú tó ń wò mí gẹ́gẹ́ bí mo yẹ sọ pé ọlọ́gbọ́n ni yín olóye ni yín onílàákàyè ni yín kí ni nǹkan tẹ́ ẹ rí sí nǹkan tí wòlíì yẹn sọ ẹ jọ ẹ bá mi fi èrò kan hàn ní abẹ́ comment section but nǹkan tẹ̀mí rí sí gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́rọ ara tí n bá sọ pé wòlíì yìí right ẹ pé n ṣáwò okay lótìtọ́ àti lódodo kò ń ṣe ìyá yìí nìkan ni Yẹ́misí ní kò ń ṣe ìyá yìí nìkan òun ni Yẹ́misí tara ẹ̀ jáde Yẹ́misí lábúrò ó lẹ́gbọ̀n ó lọ́nkú ó láràbátàn tá a bá ní ká wò lótìtọ́ àti lódodo ó yẹ kí a tún rí ẹlòmíì tó tún máa jáde níbi tí wòlíì tó ti wá gẹ̀ẹ́tì ẹ̀ rọ́ǹgì tó bá jẹ́ pé ó ń fọ́lò ọ̀rọ̀ yìí bọ̀ láti ilẹ̀ ó yẹ kí wòlíì yìí ti mọ̀ wípé bàbá kan ti jáde nígbà kan tó ní òun ni bàbá tó kù fún Yẹ́misí ní bàbá òun lòun fa Yẹ́misí lé Olúalọ́ lọ́wọ́ bàbá tó bí Yẹ́misí gangan ó ti dolóògbé òun dẹ̀ ní ẹ̀gbọ́n bàbá ẹ̀ tí ẹ ò bá gbàgbé nínú àwọn fídíò tá a ṣe kọjá wọ́n ní ọba ìlú àwọn Olúalọ́ ó ránṣẹ́ pé Olúalọ́ ó sọ fún Olúalọ́ pé àwọn kan wá fẹjọ́ ẹ̀sùn pé ìyàwó ẹ̀ wọ́n rí nǹkan bẹ́ẹ̀ Olúalọ́ tí ẹ ò bá gbàgbé
bàbá yìí tó jáde ó lọ fi ẹjọ́ Olúalọ sùn ọba ìlú wọn lórí ọ̀rọ̀ pé wọ́n ń wá Yẹ́misí Òbéì. Bàbá yìí ránṣẹ́ pé Olúalọ ìyẹn ọba yìí, Olúalọ láti máa sọ fún ọba yìí wípé òun ò mọ bàbá sójà yìí rí, òun ò mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọba ránṣẹ́ pé bàbá sójà padà pé Olúalọ máa sọ pé òun ò mọ ẹ́ rí. Bàbá yìí ní nǹkan tó bí òun nú lélẹ́yìn ni pé tó Olúalọ bá fi lè dìnáyì òun, táwọn àwọn tó kò dẹ̀ sọ nǹkan kan sí òun náà yọwọ́ òun náà yọ ẹsẹ̀ òun. Ṣé ẹ rí pé omi ti ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu? Àwọn tí ẹ ò bá tún gbàgbé, tí ẹ ò bá gbàgbé, Rotimi Daniel gan fún ara ẹ̀ tó gbé prógámù yìí kalẹ̀ tó fẹ́ fa gbogbo everything jà, tó fẹ́ tú àṣírí gbogbo àwọn ọ̀bàyéjẹ́ pásítọ̀, òun náà sọ wípé wọ́n ti ń lérí ikú sóhun, wọ́n ti ń kò sí nǹkan tí wọ́n sọ tó pé tán bá bí òun dáa kóun wá sí Naija. Ǹjẹ́ kò yẹ ká wò wípé àwọn ẹbí yìí tí wọn ò jáde mọ́ àti irú bàbá yìí náà tó tún sá padà wọlé pé òun ò dá sí mọ́, ṣé kò ṣe wípé ọwọ́ ti kanwọ́? Ṣé kò ṣe wípé omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu? Ibi tí mo ti pín ọ̀rọ̀ wòlíì yẹn sí méjì nìyẹn pé tá a bá ní ká wò dáadáa in the first place n tó sọ yẹn lótìtọ́ àti lódodo, ó yẹ kí gbogbo àwọn ẹbí Yẹ́misí Ìyábọ̀ kan jáde ni, kí gbogbo wọn pariwo síta. But ìyá nìkan la rí lóòótọ́ tó ń pariwo, tó ń sunkún, tó ń kíbòsì. Ìyá nìkan la rí. But ní ìdàkejì, ǹjẹ́ a mọ nǹkan tó ti ń ṣẹlẹ̀ sáwọn ẹbí yìí gan ní abẹ́lẹ̀? Àwọn kan ní bóyá wọ́n ti ń dúnkokò mọ́ wọn, àwọn kan ní bóyá wọ́n ti fowó dí wọn lẹ́nu. Èwo la fẹ́ mọ̀? Kó dẹ̀ lóòótọ́ àti lódodo, àwa Yorùbá nílùú Nàìjíríà táwa yìí kò sí nǹkan táwọn ẹlòmíì ò lè ṣe tó bá ti di ọ̀rọ̀ owó. Àwọn ẹlòmíì lè ti gbowó lóòótọ́, ó dẹ̀ yẹ pé ń ṣe ni wọ́n ń dúnkokò mọ́ wọn, bí irú ọ̀rọ̀ justice for Mohbad tó jẹ́ pé àwọn tó mọ òótọ́ wọn ò lè sọ̀rọ̀, àwọn tó wà ń bẹ̀ nígbà tí nǹkan ṣẹlẹ̀ ẹ̀rù ń bà wọ́n àti jáde wá sọ̀rọ̀ pé báyìí ló ṣe ṣẹlẹ̀. Wọ́n ń bẹ̀rù kú, àwọn tó dẹ̀ ti gbowó tún ti gbowó. Bóyá irú ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yẹ́misí Òbéì náà. So ohun mo tún yẹ fi kín ọ̀rọ̀ wòlíì yẹn lẹ́yìn, ní ìdàkejì àtúmọ̀ nǹkan tó tún ń ṣẹlẹ̀ tí kò jẹ́ kí àwọn ẹbí tó kù kí wọ́n jáde. But gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí Rotimi Daniel fúnra rẹ̀ tó fẹ́ sọ. Ó yá. As a matter of fact, àwọn tí mò ń sọ yìí, ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n fi transfer tí wọ́n ṣe tá a ṣe, ẹ jẹ́ kí wọ́n gbé jáde kí wọ́n post ẹ̀ síta. Ẹ rí wípé kì í ṣorúkọ mi, mo ní láti yá owó yẹn fún wọn ni. Nítorí ẹgbẹ́ rẹ̀ dìde lọ. Ẹ wá lọ sírú ibẹ̀ yẹn on a very sensitive matter based on trust ta ní síra wa pé ẹ̀yin méjèèjì yìí o, ẹ jọ nǹkan báyìí la fẹ́ ṣe. Ẹ máa gbọ́ o. Wípé màmá làágùn báyìí lórí pé káwọn èèyàn bọ́. Ẹ̀yin kan máa wá sórí live video mi, ọ̀tá ni yín ṣùgbọ́n ẹ̀ ń ṣe bí ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ máa wá plant mole. Ẹ máa plant mole sínú life mi. Gbogbo orú ẹ̀yin báyìí, aróko ìrọwọ́ ọ̀rí. Àyàfi tó báyìí pé mo dìde pé mo ń ṣe kinní nítorí owó tàbí torí ọ̀tírí ọmọ tí nìkan lẹ̀ ní gbọ́mọ gbé. Wọ́n ní pé ká finú gbénú ká jẹ̀wọ́. Gbogbo orú ẹ̀yin báyìí, tẹ́ ẹ̀ lọ wájú tẹ́ ẹ̀ lọ ẹ̀yìn, tẹ́ ẹ̀ sọra yín di mole. Lórí èlò náà fẹ́ fún yín. I wonder. Ẹni tó plant ìwọ ọkùnrin yẹn, èlò náà fẹ́ fún ẹ. Ẹ ti rí. Ẹ wá lọ sírú meeting bẹ́ẹ̀ yẹn, ẹ ṣe recording, ẹ ṣe everything, ẹ gbóhùn ohun kú sílẹ̀, ẹ gba ohun ìyá sílẹ̀, ẹ ṣe àwọn videos kọ̀ọ̀kan. Only for me to wake up this morning to find out pé àwọn kọ̀ọ̀kan ti ní fídíò yẹn lọ́wọ́. Ṣé ẹ ti gbọ́? Ó ní nǹkan tí mo fẹ́ fàjáde ń bẹ̀ yẹn o. Only for me to find out.
èpè ló ń polè. Ilé dídà ló ń pa ọ̀rẹ́. Èpè ló ń polè ni. Èké ló ń pẹ̀lú èpè ló ń pèlè. Ilé dídà ló ń pa ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Alájọbí ló máa ń pààyè kan ẹni tó bá dalẹ̀. Lórí èlò pátápátá ẹni tó plan tiẹ̀ wípé súnmọ́ àbí gbogbo tó bá ń ṣe mọ́ bẹ́ẹ̀ mọ́. Èlò náà fẹ́ fún ẹ. Èlò. As against life àwọn tẹ́ ẹ lọ bá. As against security wọn. How did we get here, Nigerians? And yet today we are going to be talking about parenting. I am so sad, I am so bitter, I am so hot, I am so disappointed. You think it is child's play? Tí mo dẹ̀ ṣe wọ̀n bá tí mò ń ṣe nínú iṣẹ́ òtútù burúkú tí mò ń ṣe nínú iṣẹ́ ooru burúkú tí mò ń ṣe bẹ́ẹ̀ ó tẹ̀ ìwọ lágbájá tó gbà ìwọ̀nba tí mo ní lélẹ̀. Tó wá sọ̀rọ̀ ẹ̀ di móòlù. Àyàfi tí ìbá ṣe pé mótífù gidi ni mo fi ń ṣe tí mò ń ṣe. Ṣùgbọ́n gbogbo owó ẹ̀ ní báyìí, èké ló ń pẹ̀rú. Èpè ló ń polè. Èpè ló ń pa olè. Ilé dídà ló ń pa ọ̀rẹ́. Alájọbí ló máa ń pààyè kan tó bá ṣe bí. Nítorí gbogbo ẹ̀yin tẹ́ send message sí mi, Mr. Rotimi add mi sí WhatsApp group. Ta ló sọ fún mi pé mo ní WhatsApp group? Ó sú mi o. Why would you want to join my tí báyìí pé bóyá olórí burúkú àṣírí èèyàn ló pọ̀ jù nínú yín? Wọ́n ń torí ọjà náà ń jalè yín kùlé òun. Kí add yín sórí WhatsApp group. Lórí péjì yín gan lásán, àwọn póòstì wèrè tá a fẹ́ sọ̀rọ̀ wọn lẹ́nìí lẹ́ máa ń share sórí platform yín. Ó fẹ́ join WhatsApp group mi, kò sí fídíò mi kan. Tá a fi ń bá wọn ọ̀bàyé jẹ́, kò sí fídíò mi kan lórí péjì yín. Ṣé ẹ̀jẹ̀ máa wá pẹ́ fẹ́ join WhatsApp group yẹn ni ó pa yín ni ó pa àwọn dìran yín. Ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́. Ìwọ tó jẹ́ plant mold, èmi àti ẹnìkan kò ní competition. Bóyá bá forí gbá orí, I'm telling you the truth. Èèyàn kàn lọ bínú orí àti fìlàgẹ́ẹ̀dì. Ìwọ tó ń plant mold. I am telling you. Ní ìbáyà kankan ṣe competition. Láyé alálùmọ̀lẹ́ pé bóyá liberation bẹ̀rẹ̀. Tá a máa ń post sórí Facebook, a kàn máa kọ́ lọ́rọ̀ lásán ni. 99% èpè ló pọ̀ jù. 1% ló máa ní ìwọ bọ̀bọ̀ ìdẹ́ sọ̀rọ̀ tó mọ́ ọpọlọ dání o. Gradually ni percentage yẹn bẹ̀rẹ̀ sí ní shift. Tó wá di wípé ní ìsìn lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Ó kéré mo lè sọ wípé àwọn tó máa ń support of internship láwọn nǹkan tẹ́ ń gbọ́ ó máa jẹ́ bóyá bíi 70%. Bó tiẹ̀ jẹ́ báwọn ẹlòmíì ò láyà láti jáde pé Mr. Rotimi ẹ̀ ń ṣiṣẹ́ gidi ẹ̀yìn àtàwọn Fajale Nation movement. Tó jẹ́ pé ní inbox nílẹ̀ tí máa wá kan sára sí wa. How could we? How? Abájọ tí wọ́n ní pé a leopard can never change its spot. It will never change. Details máa wá lórí tí mo rọra yán yìí ṣùgbọ́n mi fẹ́ gba time lórí ẹ̀ torí ta fẹ́ discuss lẹ́nu. But if you are out there and you think that Rotimi Daniels is on social media because of money, or bóyá wọ́n fa ìlówó pé kó wá ṣe nǹkan against the movement yìí àti wọ́n àtẹnitẹ́jọ́ ń fúnra yín lówó káàkiri. Àyàfi tí ẹ̀ bá tẹ̀lé, àyàfi tẹ́ ẹ̀ bá fa tẹ́gùn, àyàfi tẹ́ ẹ̀ bá mú mi. Nìkan ni korokoro ayé ò nílò fún mi. Àyàfi tẹ́ ẹ̀ bá wọ mọ́tò, ògùn ọmọ pàdé mi, yóò mọ̀ fẹ́ jẹ́ ní wọlé. Ó ti dèpè. Wọ́n máa ti ń pín káàkiri, wọ́n máa fi ṣe show off báwọn ń ṣiṣẹ́ àwọn ní information lọ́wọ́. Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation? Is it all about you or about the fight, setting our eyes on true liberation?
information tí mo ní lọ́wọ́ tẹ́ bá ní lọ́wọ́ dé kí ló máa ṣẹlẹ̀. And I'm still using humility to follow everything. Kí wá dé láàárọ̀ ìsìn kí n máa wá sọ àwọn èèyàn jàǹkàjà àwọn pásítọ̀ jàǹkàjà tó ń pè mí. Is it all about show off or trying to be relevant? Is it all about that? Welcome to Faja 2025. Mo lọ sórí Facebook, mo rí oríṣiríṣi kọ́mẹ́ǹtì níbẹ̀ nípa Prophet Sam Oluwalo. Ẹ wo ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Mr. Rotimi yẹn kẹ́ ẹ tó gbọ́ nǹkan tí arákùnrin náà sọ. Ẹ jẹ́ kí wá fún yín ní analysis díẹ̀. Bóyá reason tí àwọn ẹbí Ìyábọ̀ Òbí Yẹmisí tí wọn ò ṣe jáde mọ́. Ẹ gbọ́ nǹkan tí Rotimi Daniel sọ báyìí. Ó gbé àwọn kan dìde kán lọ ṣe àwọn investigation kan, kán lọ ṣe àwọn interview kan, kán lọ ṣe àwọn videos kan. Ó send owó sí wọn, ó ṣe everything. The next thing, information tó rò pé ó wà secure, ó ti bẹ̀rẹ̀ sí ní rí níta. Information kò tí ì dé ọ̀dọ̀ tiẹ̀ gangan tó ti ń rí information yẹn gan ní ìta. Ẹ ti rí receipt mo sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti ń dúnkokò mọ́ àwọn ẹbí yìí náà torí ẹ̀ ni kò jẹ́ kí wọ́n jáde. Àìmọye àwọn tó ti fall victim báyìí tó jẹ́ pé àwọn pásítọ̀ yìí wọ́n lówó wọ́n mọ̀yàn wọ́n lágbára. Wọ́n lówó wọ́n mọ̀yàn wọ́n lágbára. Wọ́n tún ọ̀rọ̀ wọn ti wá tó yẹ pé lórí Jésù nìkan ni wọ́n dúró lé ni. Wàláì kò bá mọ níwọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti di babaláwo. Ọ̀pọ̀ wọn tẹ́ bá bá wọn lórí ọ̀tà báyìí tán bá náà wọ́n píríṣì ẹni kí wọ́n bọ́ aṣọ wọn. Èyí tó wọ aṣọ kínní, èyí tó de òǹdè, èyí tó lo gbàdì, èyí tó lo olúgbòhùn sára. Ṣé ìṣọ́ Ọlọ́run náà làṣẹ? Ṣé bí Jésù ṣe sọ nìyẹn? Ẹ wá náà wọn ò ní àwọn èèyàn ò ní sá. Ẹ mọ̀ bóyá wọ́n ti dúnkokò mọ́ wọn pé ẹ wo tẹ́ bá tọ́ ọmọ yín baṣọ ibi tí Yẹmisí wà ẹ̀yin náà máa lọ bẹ̀ o. Tẹ́ bá dẹ̀ bìlíìfì pé ẹ lè pariwo wá síta ó yá ẹnì ṣó tó bá yẹ pé tówó ni àwa lówó o amọ̀yàn o àtúnlóògùn o. Ta ló máa gbọ́ bẹ́ẹ̀ tí ò ní sá? Ta ló tó fẹ́ fi ẹ̀mí ara ẹ̀ ṣòfò? Gẹ́gẹ́ bí mo sọ pé irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Justice Mohbad. Àìmọye àwọn tó mọ̀ òótọ́ tó mà ṣírí wọ́n tí wọ́n ò lè sọ nítorí ìlú tá a wà. Tó o bá jáde tó o bá sọ wọn pé ìwọ lẹ́nu ẹ gbọ́rọ̀ ókè kò sí wàhálà ọba ń bẹ̀. Kan tó wí kan tó fọ̀ wọ́n kàn máa gbọ́ pé nìyẹn wọn ò rí mọ́ ni. Inú kan jí gbé kan lọ wé ìṣẹ̀dánù síbi kan. Ẹ ti rí ohun lọ́pọ̀lọpọ̀ èèyàn ò ṣe lè jáde. Ohun mo tún ṣe sọ fún pásọ̀ yẹn pé bóyá kò tẹ̀lé information yìí dáadáa. Tó bá yẹ kó bá tẹ̀lé dáadáa ni ó yẹ kóun náà ti máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pé bàbá kan náà jáde ńgbà kan tó lóun ni bàbá ẹ̀ kí ló dé tí bàbá yóò tún jáde mọ́? Ta ló mọ̀? Ọlọ́run bá ní bóyá ìyá nìkan ni wọn ò rí kéèjì mọ́lẹ̀ tó fi jẹ́ pé ìyá nìkan ló ń pariwo bọ̀tẹ̀ mi mọ̀ pé nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Láìpẹ́ láì jìnà gbangba máa dẹkùn kedere dẹ̀ máa wá bẹ̀ wò. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó yí ọ̀gbẹ́ni náà máa sọ lórí ọ̀rọ̀ yìí náà ni o ẹ máa gbọ́. Ó ti jẹ́ pé àwọn èèyàn wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ fẹ́ gbàdúrà kan fún mi. Ìwọ tó já abiyamọ tó dẹ̀ tó ń comment tó ń sọ wípé kí ló kan àwọn èèyàn pẹ̀lú ìyàwó oníyàwó tó fi ń béèrè ìyàwó Prophet Sam Oluwalo. Àbí? Nǹkan tó ṣẹlẹ̀ sí ìyàwó sí Ìyábọ̀ Òbí àti àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mo pa á ní àṣẹ ó máa dé bá ọ. Gbàm. Ìwọ tó ń comment wrong sí nǹkan tó ṣẹlẹ̀ tó ò mọ ìdí abájọ tó sì comment síbẹ̀ tó ní kí ló kàn yín. Tó dẹ̀ pẹ́rẹ́ lábíamọ. Rotimi Daniel ẹ wá rí gẹ́gẹ́ bí antichrist. Àbí? Àti bọ̀dá Christ àti sister Christ àti mọ́mí Christ. Gbogbo nǹkan tó ń bá lè fi qualify yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ sí ọ̀dọ́mọbìnrin yẹn á dé bá ìwọ àti ọmọ àti ìrandíran yẹn. Gbàm. Orí yín nìsín abiyamọ tòótọ́ nílẹ̀ Yorùbá bọ́mọ bá lọ sí ilé ọkọ ìyẹn ò sọ wípé bóyá kí òbí kó má gbòòrò ọmọ ẹ̀ mọ́. Of course ìyẹn ò sọ bẹ́ẹ̀. Ọkọ tó fẹ́ ọmọ tó bá tọrọ ọmọ nílé tó fẹ́ tó fún ẹ wọ́n wá rí ọkọ yẹn wípé
ọ̀rẹ́ o wọ́n sì mọ̀ pé ọmọ wọn dẹ̀ tún bí ọmọ mẹ́ta wọn ò rí ọmọ yẹn ní sàkáyé ẹ wá ní kí òbí kó má sọ̀rọ̀ alálùbárí kàkókò máa béèrè irúfẹ́ ọmọ ìpè jọ̀ọ́ dákun ọkọ ọmọ wa ń bo ni ọmọ wa wà ọ̀rẹ́ o ẹ wá ní kó má béèrè kò ní yẹ yín ẹ Dam. máa sọ ni. Prọfẹ̀tì Olúwalọ jáde síta tí ìyàwó ẹ bá ya wèrè Ọlọ́run tó ya wèrè o. wòlíì lẹni tó ń sọ̀rọ̀ yìí náà ó rí bẹ́ẹ̀ ṣé àwọn ọmọ mẹ́tàlá náà tún ya wèrè ni ó sú mi o kò yé mi ni o kò yé mi náà àbí kílẹ̀ ni mo sọ. n ta jẹ́ sọ náà nìyẹn bóyá ó dẹ̀ kú ni ṣé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà ló tún kú ni Àwọn- Ọlọ́run ní jẹ́ kí wọ́n kú o. àmì o jáde síta o ti àwọn gbọ́ ọmọ ibi tí ìyàwó yẹn wà by fire by force ìtara abiyamọ ó ń dé bá àwọn ọ̀pọ̀lọpọ̀ ó ń ṣe ìyá ọmọ. ṣé pọfẹsà mo lọ lọ́fà ṣó lè bímọ ọmọ obìnrin kó fi fún ọkọ kó máa rí ọkọ yẹn ní ipò gíga tó mọ̀ pé ó yẹ kí ìyàwó ẹ̀ wà ní kò ẹgbẹ́ sẹ́- ìbẹ̀ kó kò máa sẹ́ni ṣé tó kò ní lè béèrè? gbàrú ẹ̀ ṣé kò ní béèrè ẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ wà ní ṣọ́ọ̀ṣì Olúwalọ tẹ́lẹ̀ mú òótọ́ n tó ń sún mi nìyẹn béèrè yìí òótọ́ ni wọ́n mú tọ́ ọ̀hún ọ̀dẹ̀ ní ẹ sọ wá ní òótọ́ sẹ́nu ẹ̀ ń tutọ́ kìíní jáde ẹni bá burú nìyí. bóyá ẹrù dẹ̀ ló ń bá wọn àkọ́ni ọba tí ò lò lórí. ó lè jẹ́ ẹrù ló ń bá wọn ọmọ tó gbá lọ́dún wá fẹ́ ṣe é ó wá fẹ́ lo brain ó wá sọ fún bẹ́ẹ̀ má jà fún un ó lè kàyí kọ́ máa ní òun gbọ́dọ̀ ẹnikẹ́ni tó kókó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì Can kó you má jà imagine? fún un mọ̀ tó fi sọ bẹ́ẹ̀. kò fẹ́ kó escalate tẹ́lá ni lè jáde pẹ́rẹ́ ẹ̀ ń dìfẹ́ǹdì òun àwọn èèyàn náà á jáde láti máa àtàkì yín. Ṣé mo pé kí mo sọ bẹ́ẹ̀? nínú àtàkì tó ń àtàkì yín padà yẹn àwọn àṣírí máa tú síta ṣé ẹ mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ kìíní yẹn máa spread ẹ ti gbọ́ nǹkan tí kò fẹ́ kó ṣẹlẹ̀ ní ẹ tó ní pé kẹ́ má jà fún òun. ọ̀rọ̀ ẹnìkan ló ń yàtọ̀ bẹ́ẹ̀ ló ló ń bẹ̀ yẹn ẹni kó jáde tó fi ìyàwó ẹ̀ ṣògùn òkìkí ni I- kó jẹ́ ká mọ̀ we don't àwọn know ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ń kọ́ tó ti sọ wọ́n di dìdìrín ní who àbí knows oògùn tó ṣe nínú oògùn yẹn àbọ̀gùn òkìkí tó ṣe yẹn tí wọ́n sọ fún wípé kò gbọ́dọ̀ fojú kọ àwọn fámìlì ẹ̀ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ kó rán àwọn èèyàn kó lọ ṣe fídíò lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ kó jẹ́ ká mọ àlàáfíà àwọn òṣèlú kó jẹ́ ká mọ Prọfẹ̀sà Olúwalọ here is your wife and the 3 children we want to see them we are not a fool à ń ṣe dìde bẹ́ẹ̀ ni afẹ́rí ìyàwó àti àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn níbo ló wà níbo ni wọ́n wà ìjọ dẹ̀ tó yẹn ẹ̀ẹ́dẹ̀ béèrè lọ́wọ́ pásítọ̀ yìí níbo ló wà kó níbo ló gbé ìyàwó ẹ̀ sí ẹ bẹ́ẹ̀ lọ pásítọ̀ ẹ̀ sàdáàdì nítòótọ́ mo lẹ gbé mo ni mọ́mì yìí wà ẹ sọ fún wa káwa wá wọn lọ bẹ̀ ẹ̀yẹ lọ bá wọn bàbá ti lò ó ti lo ìyàwó ẹ̀ ni ó ti lò ó má kúrọ́ ìyá ọmọ béèrè ọmọ gbọ́mọ jáde gbọ́mọ ọmọ jáde afẹ́mọ́ ti ìyàwó ẹ̀ wà afẹ́mọ́ Holy Spirit ló sọ pé kò ká dá fún wa Holy Spirit yẹn Àmín. Holy Spirit ló sọ pé ìyàwó àtọmọ ẹ máa wọ sí ìjọ ẹ ká dá fún wa Holy Spirit yẹn Gbàm. ẹ máa pa sọnù kẹ ẹ bá jáde kẹ gbé ìyàwó yẹn jáde kẹ ẹ bá jáde ẹ má wọrí àṣírí gbogbo ẹgbẹ́ máa tún síta báyìí Àmín. sọtí tó gbilẹ̀ náà yìí wà bẹ́ẹ̀ náà lákùrẹ́ bẹ́ẹ̀ àṣírí tó rò kó ó máa tún síta náà láìpẹ́ ẹ máa wò gbogbo ẹ àti bàbá Adébóyè gbogbo oyè dépò gbogbo nǹkan kan wọ̀nyẹn ẹ máa wò ó wọ́n bá tán àṣírí yẹn tún síta nísìnyí ó tún kò yè dépò Prọfẹ̀sà Olúwalọ jáde gbé ìyàwó ẹ jáde ó gbàdúrà tẹ̀tẹ̀ ń gbà láti jọ ìpínlẹ̀ tó ní fipá ló ti fi tó ẹ̀ gbàdúrà yín gbà àdúrà yìí rọ́tẹ́lẹ̀ ń gbà ẹ̀ ń gbogbo mi ògo fògo gbogbo ọmọ ọlọ́mọ kẹ́ máa gbé ògo wọn mi ah gbogbo yín pátá lámọ̀kọ́ tẹ̀ rì mọ́ chọ́ọ̀chì gbogbo yín pátá lámọ̀kọ́ tẹ̀ rì mọ́ chọ́ọ̀chì àṣírí ẹ̀ máa tún báyìí ẹ máa wò ó tiẹ̀ ti ń tú ọdún ìdásílẹ̀ ti dé ó ti ń tú padà wọ ẹlẹ́ṣẹ̀ padà ẹ̀yọ́ lórí burúkú dédé gbé ìyàwó àti ọmọ ẹ jáde tó bá fẹ́ ká dákẹ́ lórí ọ̀rọ̀ yìí Prọfẹ̀sà Olúwalọ gbé ìyàwó àti ọmọ ẹ gbé e jáde irọ́ ikú là ń pa má dà kókó báyìí lára ọ̀dà lé ẹ̀ lè rí ló ti dé dalẹ̀ ẹ̀ lè rí fi ṣe kankan àmín ó máa gbé yín síta ní this is fàájà 2025 bẹ́ẹ̀ ni ó máa gbé yín síta ní kò sí Bẹ́ẹ̀ni. kankan tẹ̀lé fi ṣe bẹ́ẹ̀ ni kò sí kankan báyìí tẹ̀lé fi ṣe ẹ̀yin àti yàwó yín yẹn ẹ̀ gọ̀ ẹ̀yin àti gọ́ọ̀dù yín yẹn olórí kú yẹn ẹ̀ gọ̀ ó bá tán ẹ̀ gọ̀ àmọ́ pé gọ́ọ̀dù yín náà ṣe ń pààyàn nínú báyìí ó bá ẹ̀yin tán olórí burúkú dédé kẹ́gbẹ́ jáde àwọn fake miracle tẹ̀ ṣe káàkiri àmọ́ àṣírí yín àyíyí afẹ́fẹ́ ti fẹ́ àṣírí fùrù ó adìyẹ ti fẹ́ o Sáàmù Olúwalọ gbé ìyàwó ẹ̀ jáde afẹ́rí ìyàwó ẹ̀ Good. àti àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó ní òwà kíẹ́rì o ẹ̀yin human rights Nàìjíríà ẹ̀dẹ̀ dákẹ́dẹ̀ wọ̀ ọ̀rọ̀ yìí wọ́n dákẹ́ o bàbá mi ẹ̀yìn Ìfàníkáyọ̀ dàbí tí wọ́n ti ń pè wọ́n ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀ ń wò wọ́n dákẹ́ ẹ̀dẹ̀ ń wò wọ́n sọ nǹkan kan jáde bí ọmọ ẹ̀ jáde. ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu wo wòlíì yìí náà wòlíì lẹ́nu tó sọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ lẹ́gbọ́ tó sọ jáde yẹn ṣé ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ abiyamọ wo ni irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí ò ní béèrè ọmọ ẹ̀ àwọn olórí burúkú kan wá ń sọ wípé wá ìtàn ṣe ń béèrè ọmọ abiyamọ wo ni irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí mo tún sọ abiyamọ wo ni irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí a ní mo tún repeat ẹsẹ̀ abiyamọ wo tó bímọ nínú ẹ̀
tó rù fódìndí oṣù mẹ́sàn-án pẹ̀lú ìnira tó wá bí jáde tó wá farú ọmọ bẹ́ẹ̀ fún ọkọ kò wá rí ọmọ náà fódìndí ọdún 4 ẹ wá ní kó má béèrè abiyamọ wo ni ò ní béèrè rú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kàn ń rò tọ́ ọ̀rọ̀ lẹ̀ tẹ́ ẹ lè sọ mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ̀ òótọ́ ọ̀rọ̀ but àti sọ ó ní yín lára instead kẹ́ ẹ dẹ̀ dákẹ́ kẹ́ ẹ má sọ anything ó better ju antagonist tẹ́ ń ṣe yìí lọ and olúwa máa rò pé nífẹ̀ẹ́ òun báyìí sí ni kò mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tó ń wa iná jóun lórí and then ẹ̀yin fún ara yín tẹ́ ẹ mọ̀ òótọ́ ọ̀rọ̀ bíbélì ní ìwọ mọ̀ òtítọ́ sì sọ ẹ́ di òmìnira ẹ̀yin mọ̀ òtítọ́ instead kẹ́ ẹ jẹ́ kó òtítọ́ yẹn kó sọ yín di òmìnira ẹ kọ̀ àbòsílẹ̀ fi ń ṣe ẹgbọ́n ẹ ti rí wọ́n ti gégùn o wọ́n ti gégùn fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ òótọ́ tẹ́ ẹ dẹ̀ tún fọwọ́ bo irọ́ lójú wọ́n nírú ẹ̀ máa ṣe kí ni èmi ò ní fẹnu ara mi sọ torí mi ò ní ṣépè lórí platform yìí torí mi ò gbàdúrà kí nǹkan kan ṣẹlẹ̀ sẹ́nì kankan yín but kí ló dé tẹ́ máa mú tọrọ lẹ̀ láti sọ́dẹ̀ máa wá díṣẹ́ fún yín tó dẹ̀ jẹ́ pé abiyamọ lẹ́yìn náà ẹ kọ́kọ́ jókòó kẹ́ ẹ rò pé ṣe bá abiyamọ ni mí yes èmi náà bímọ yes tó bá ṣe irú ẹ̀ fọ́mọ mi ṣé mo lè gbà ánsà yẹn ẹ dáhùn ẹ̀ fún ara yín tó bá ti jẹ́ pé ẹ lè gbà ẹ lẹ́tọ̀ọ́ àti jáde síta kẹ́ ẹ máa wá dìbọ́ǹkì àwọn tó ń kílèmù pé ọmọ àwọn ń kọ́ tó bá jẹ́ pé yín náà ló ṣẹlẹ̀ sí tẹ́ ẹ jáde síta bá a ṣe máa support yín náà lélẹ́yìí wáyé tẹ̀dẹ̀ ń pọ́n léwé tẹ̀dẹ̀ ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà tẹ̀dẹ̀ rójú ọ̀rọ̀ ńlẹ̀ tẹ́ ẹ lè sọ ọlọ́run ò máa fẹ́ nǹkan tẹ́ ń ṣe yìí ọlọ́run ò fẹ́ nǹkan tẹ́ ń ṣe yìí o lórí ọ̀rọ̀ Mohbad náà báwọn kan ṣe ti forí gba ègún tó ti forí gba èpè nìyẹn ẹ tún wò ọ̀lọ́lú alọ́ náà tó lélẹ́yìn sìn àwọn kan tó ti ń gba ègún sílé ayé wọn àwọn kan tó ti ń gba èpè sílé ayé wọn lórí pé ẹ̀dẹ̀ mòótọ́ ẹ̀dẹ̀ sọ because kẹ́ ẹ tó lè jáde sọ nǹkan tẹ́ ẹ sọ yẹn ẹ máa kọ́ fi ṣíwọ́ ara yín pé ẹ dúró o à ń pààrọ̀ ìlówè ó ń láàrọ̀nù o tó bá yẹ pé mi náà ní orúkọ báyìí ṣẹlẹ̀ sí ṣé máa dákẹ́ ni ṣé máa ní kíkọ́ ọmọdé lọ bẹ́ẹ̀ ni àbí ṣé mi ò ní ọmọ mi ò dẹ̀ ní bèrè ẹ̀ ọmọ ẹni sáàkù ó sàn jọmọ ẹni nù lọ mo dẹ̀ ẹ̀rọ kan tí mo fa ọmọ mi fún ó ń fò káàkiri gbogbo òlù sílùú ó ń ṣe ministration káàkiri mi ì rọ́mọ mi pẹ̀lú ẹ̀ ọmọ mi gan mi ò tún fojú kàn ẹ wá ní kí n dákẹ́ àná gbogbo ẹni tó bá ní kí n dákẹ́ ẹrú ẹ̀ ẹ wò nǹkan tó ń bí yín á máa bí yín nǹkan tó ń bí yín á máa bí yín èmi ò ní ṣépè torí ẹ̀yin pípò yìí ẹ máa ń fẹ́ jẹ́ kéèyàn wà provoke èmi ò mọ àwa Yorùbá yìí níjọ́ tá a máa tó gbọ́n èmi ò mọ àwa Yorùbá yìí níjọ́ tá a máa tó jáwọ́ kù nínú àbòsí nínú ìwà ọ̀tẹ̀ nínú ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kun káàrò tọrọ ọ̀lẹ́ báyìí káàdẹ̀ máa fọwọ́ bo Ọlọ́run ṣẹ́ra wa Yorùbá yìí mi ò mọ mi tọ́lọ́run fi dá wa a ní mo máa sọ kí ni sẹ́ àwa la burú jù nínú gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá àwa la burú jù àwa la sọ̀rọ̀ àná di bá mi ìkojúmọ́ tó mọ́ ẹ̀yin Yorùbá ẹ̀dẹ̀ máa rí nǹkan báyìí pé nǹkan yìí ò dáa ìṣèdíkẹ́ yìí náà dẹ̀ sọ ẹ̀ẹ́dẹ̀ ní lè sọ kẹ́ẹ̀dẹ̀ tó wá dákẹ́ ẹ̀ẹ́dùn ní dákẹ́ ẹ̀tún máa go against àwọn tó ń sòótọ́ wọ́n fi ṣe yín ni ṣé wọ́n ṣépè fún yín ni àbẹ́gùn tó gé fún yín náà dẹ̀dẹ̀dẹ̀ ló ti ń já yín ní àìbáwo bàbá wa ó lọ́wọ́ ó máa kárí láyé o ó ló dijọ́ tí ẹnu Yorùbá bá kò kí Nàìjíríà tó dáa ẹ ti rí ẹnu Yorùbá tí ó kò ẹ wo ibi tó bá wa dé ní ilẹ̀ Nàìjíríà ẹ máa rẹ́ni tán pa ọmọ ẹ̀ báyìí ẹ tún máa sọ pé kí evidence tó rí báwo ló ṣe mọ̀ pé òun ló pa ẹ dẹ̀ rí clear evidence ọmọ èèyàn sọnù ẹni tó fa ọmọ fún ó ní kẹ́ ẹ má jà fóun ẹ ti mọ̀ pé there is something wrong somewhere ṣé mo kí mo sọ nǹkan tí mo sọ náà ni wọlé yẹn sọ Olúwa ló fẹ́ kẹ́ escalate ọ̀rọ̀ yẹn ló ṣe ní kẹ́ ẹ má jà fóun tó ó ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ń jáde fún àwọn blogger náà blogger náà máa fún yín jẹ padà ọ̀rọ̀ yẹn wá escalate nǹkan tó lọ lọ́fẹ́ fi ṣe ni pé tán àwọn blogger bá pariwo títí tí wọ́n á dákẹ́ okay now nísìn báwo la ṣe mọ̀ pé ó ti kọ́ńkà àwọn òbí ọmọ ńsìn ìyá nìkan láre tó ń jáde sọ̀rọ̀ ńsìn bí pásítọ̀ àkọ́kọ́ ṣe sọ̀rọ̀ lóòótọ́ ṣé ìyá nìkan ló bí Yẹ́misí ni ṣé Yẹ́misí nìkan nìyá bí ni ó lẹ́gbọ̀n ó lábúrò ó lẹ́bí wáyé táwọn tó kù náà jáde wáyé tó jẹ́ pé ìyá yẹn nìkan ló jáde
kí la mọ̀ tó ti ṣẹlẹ̀ bí àwọn ti ń dúnkokò mọ́ wọn bí àwọn ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ ta ló mọ̀ òmòye sọ wípé mi ò kọ̀ndẹ́mù ọ̀rọ̀ máa yẹn jù mo dẹ̀ tún kọ̀ndẹ́mù ẹlẹ́gbẹ́ kan but obìnrin tó wù mí kí lẹ rí sọ ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ jẹ́ kájọ fòrò jọ mi torí ọ̀rọ̀ ẹ sọ èrò ọkàn yín kí lẹ rí sí ọ̀rọ̀ tí àwọn wòlíì méjèèjì yẹn sọ ẹ bá mi share program yìí ẹ bá mi share ẹ ọ̀nà tá a lè fi ran ara wa lọ́wọ́ náà nílé yìí a lè gbowó fúnra wa a lè yẹ yára wa jẹ ọ̀nà tá a lè fi bá help ara wa náà nílé yìí ẹ bá mi share program yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti wà subscribe ẹ subscribe sílẹ̀ ilé Global TV ẹ jẹ́ ká jọ máa jẹ ìgbádùn tó lọ bí mo ṣe máa ń sọ fún yín ọ̀fẹ́ ni subscribe ọ̀fẹ́ ni comment ọ̀fẹ́ ni like wọn ń ṣáàjì owó wọn ń jẹ dátà yín ẹ like ẹ comment ẹ subscribe ká jọ máa jẹ ìgbádùn tó lọ mo tún ń padà bọ̀ ire o.